ọ̀rọ̀ Alhaja Kudi owó alátẹ tòun tàtẹ ni. tí ọkùnrin kan fẹ́ ìyàwó tí ń wá ọmọ ìyàwó tó fẹ́ ò tètè rọ́mọ bí tí wọ́n wá ọmọ dọ́dọ̀ Alhaja Kudi tí ó jẹ́ pé ń tọ́tẹ̀yìn ẹ̀yọ ni pé ọkùnrin ń padà léyàwó ẹ̀ jáde ńlé Alhaja Kudi ló padà fẹ́ tó jẹ́ pé ìyá Alhaja Kudi ìyá ọkùnrin yìí kí ló kọ rẹ̀ ìyá Súlè àtàwọn ẹbí Súlè ò lè dọ́dọ̀ rẹ̀ mọ́ ìyá Súlè ò fojú kọ ọmọ rẹ̀ fódìdí ọdún 14 àbúrò Súlè wọn tí wọ́n jọ ń gbàdúgbò pẹ̀lú Súlè wọn ò tún fojú kanra wọn mọ́ wọ́n tún dọ̀tá ara wọn bọ́ pàdé wọn ta wọn ò lè kíra wọn mọ́ tí Alhaja Kudi tó gba ọ̀gbẹ́ni Súlè mọ̀pó lólódó mọ̀pó àṣù lólódó tó gbà á máwọn ẹbí rẹ̀ lọ́wọ́ Alhaja Kudi wábì yìí a ní yóò wá sórí rédíò Alhaja Kudi fẹsẹ̀fẹ́ olótùtù mọ́ ní ọjọ́ Wednesday lórí ètò yìí ni mo sọ ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń wò wá náà sọ pé Alhaja Kudi o ìtí àwọn ẹbí ọ̀gbẹ́ni mọ̀pọ̀ Súlè tó kú ìtí wọ́n sọ àgbà bẹ́ẹ̀ afẹ́rẹ́ Alhaja Kudi wọ́n yẹ pè wá lẹ́yìn odi Nàìjíríà wọ́n pè wá láti Nàìjíríà Alhaja Kudi tẹ́ ẹ bá wà ń ta ẹ wọlé tẹ́ ẹ bá sì sí ń ta ẹ máa gbọ́ ń bí ẹ wà àbí kẹ́ ẹ tún rìkọ́ọ̀dù ẹ̀ Alhaja Kudi ó mà ṣe o ẹ máa bọ̀ lórí social media ẹ máa bọ̀ lórí Àgídìgbò 88.7 FM lórí Facebook ẹ̀yin tẹ́ ẹ ti wà ń bẹ̀ ṣíà rẹ̀ kọ́kàn àwọn kọ́sítọ́mà oríṣiríṣi lára ọmọ wa ò ní sí ọjà rá o ní sí lọ́wọ́ o gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ ìtẹ́ ẹ bímọ obìnrin tẹ́ ẹ bímọ ọkùnrin ẹ fọwọ́ di orí yín mú ẹ fọwọ́ gbàbí obìnrin fọwọ́ gbà tọ́nà ó sì fàṣẹ sí kíákíá ọmọ yín ò ní sí ọjà rá o Súlè mọ̀pọ̀ àṣù lọ́lọ́dọ́ ó sì ọjà rá o ó sì léwọ̀ o lẹ́sùn ṣáájú ọmọ kábíyèsí Olódùmarè Súlè wá kú gẹ́gẹ́ bí ẹ̀sìn tó kọjá lórí àpáta tí ò nípa ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé lọ ó fi bàbá lẹ̀ sáyé lọ bàbá rẹ̀ ti fọ́ lójú ìyá náà lálàáfíà mọ́ kò lè ṣiṣẹ́ mọ́ mọ̀pọ̀ àṣù Súlè ní breadwinner family wọn kó tó kó sọ́dọ̀ Alhaja Kudi kó tó kó sọ́wọ́ kó tó sì rí ó mà ṣe o kàkà Alhaja Kudi ó yọjú báyìí ò tiẹ̀ mọ̀ irú ikú tí Súlè kú àbúrò Súlè táwọn àbí ibi tí ń gbé àdúgbò kan náà ìní táwọn ń gbé Súlè kú Alhaja Kudi sin Súlè láì sọ fẹ́ bí ẹ̀ kankan ẹnìkan kò sì rókù Súlè kódà àwọn ọmọ bíi tí Alhaja Kudi sin sí kò sì tún pe ẹbí ẹ̀ ìta wọ́n kàn gbọ́ bí ìrẹ́dẹ̀ àgbọ̀ tún gbọ́ irọ́ ni òótọ́ ni Alhaja Kudi ó tó pé ó ti kú lóòótọ́ o òun sì ti lọ gbàwé ní ìyàgẹ̀kú pé ó ti kú láìsàjá bẹ́ẹ̀ yóò bá sin ẹṣin gan-an èèyàn ọ̀nà ẹ̀sìn tí wọ́n ń gùn káàkiri ayé adìẹ gan èèyàn gbọ́dọ̀ ṣé bá ń fa lẹ́yìn tó ní ìyá tó ní bàbá tó lẹ́gbọ̀n tó ní ìyá tó ní bàbá tó lábúrò tó lẹ́bí kàkà Alhaja Kudi kọ́ yọjú ọ̀gbẹ́ni Táó ìgbésẹ̀ wo Alhaja Kudi tún gbé o lẹ́yìn ìgbà tẹ́ wá sórí ètò ẹjẹ́ agbọ́ o. orúkọ mi ni Taofik
ní àárọ̀ àná tá a délé a ní ká sùn díẹ̀ mo kàn rí àwọn kan níta ó ń pariwo pẹ̀lú mọ̀mísí mi torí ìyá màmí mi wà níta so mo wá níta nìyẹn wọ́n ní wọ́n ń béèrè Mr. Taofik wọ́n dẹ̀ ti kọ́kọ́ lọ sí ṣọ́ọ̀bù ìyàwó mi so mo wá ní mi ni mò ń jẹ́ Mr. Taofik yẹn wọ́n wá ní you are under arrest mo ní ẹ má bínú láti bò wọ́n ní láti Ẹlẹ́yẹlé mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní lórí kéèsì Alh Kudi àtèmi mo ní kí ló wá dé wọ́n ní àfi tí n bá dọ̀hún wẹ́ but àwọn ọlọ́pàá yẹn ọ̀hún mú mi ní gbọ̀ngbọ̀n àṣà dọ̀hún nígbà tá a dọ̀hún wọ́n ní mo wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní lórí ǹjẹ́ mo mọ̀ nǹkan tí mo bá wá mo ní ìmọ̀ wọ́n ní kí n kọ́kọ́ rídi kíní ìwé yẹn ìwé látọ̀dọ̀ lọ́ọ̀yà so ọṣà kà fún mi pé Alh Kudi sọ wípé èmi ń threaten life òun wípé mo fẹ́ pa òun wípé mo dẹ̀ fẹ́ jẹ ogún bọ̀dá mi mo ní ìmọ̀ nígbà tó yá Alh Kudi náà rojọ́ torí a bá wọn bẹ̀ ni so ìgbà tó rojọ́ woman yẹn ṣáà sọ pé ìyẹn ọlọ́pàá yẹn pé madam nǹkan tẹ́ ń sọ yìí ṣé nǹkan tó right ni ṣá. wọ́n rò pé orí ọlọ́pàá kò ní ọmọ pé àwọn ọlọ́pàá mọ ti ń ṣe. woman yẹn ṣáà ní ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá dọ̀la ká padà wá. ayé ti kúrò láyé lágbájá lọ́kọ́kọ́ dọ́dọ̀ ọlọ́pàá. ọ̀pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá nìsín lọ́ọ̀yà pọ̀ nù wọn professional ni wọ́n ẹnìkan ti òkú olókùú ẹni àwọn wá gbọ́dọ̀ ọlọ́pàá lọ mọ́ ń bọ̀. tòun tàtẹ́ ni owó alátẹ tòun tàtẹ́ ni. ẹ ò ń gbọ́ Mr. Tao. so ọṣà sọ̀rọ̀ ọṣà ní ká padà wá lẹ́nìí but on release me torí àwọn ọlọ́pàá yẹn sọ pé ó possible ká Alh Kudi gan ṣe ẹ̀wọ̀n wípé torí àwọn ní complainant but complainant máa ń di ẹni tó máa ṣẹ̀wọ̀n gbà mí o so Alh Kudi ṣáà lọ àwa náà lọ nígbà tó dé ní àti lọ sílé bọ̀dá mi Sulaiman àrí burial ground níbẹ̀ wọ́n fi wọ́n wá. bí wọ́n ṣe ṣe. wọ́n ti táìsì ẹ̀ wọ́n ti gbé flower síbẹ̀. ó tún táìsì burial ground ó tún gbé flower bẹ́ẹ̀. wọ́n ti gbé flower síbẹ̀. ìyá tó ní ọmọ tó sin ọmọ. kò sí ẹ̀yìn ẹbí ọmọ. àmọ́ nǹkan tó gbé sínú ẹ̀ gan. ó láìké ẹ̀dọ́rùn. ẹ mọ tó wà nínú ẹ̀ gan. àmọ́ nǹkan tó wà nínú ẹ̀. mo kù ní o bóyá ajá ni o bóyá anything ni o àmọ́ anything. àwù àfọ̀ àmọ́ tó wà nínú ẹ̀. àmọ́ nǹkan tó wà nínú ẹ̀. irú kú tó pa Súlè á ṣe postmortem àwọn ọmọ aṣọ tọ́psì irú kú tó pa Súlè ayé ò rí. olówó ọmọ Nàìjíríà ò gbà mí. ẹ lówó kò sí nǹkan kan. ìwọ máa sọ̀rọ̀ lọ́mọ fìyẹn lẹ̀ ó yà mọ̀ ń gbọ́ ẹja rẹ. so ìgbà tí a dé padà sí station. ilé kọ́bọ̀ nílé ṣe rí. wọ́n tiẹ̀ kunlé ni lẹ́yìn tí bọ̀dá mi kú lọ kunlé. ó sì dírẹ́sì ilé. wọ́n kunlé ni gidi. bẹ́ẹ̀ ni lẹ́yìn tí bọ̀dá mi kú lọ kunlé. lẹ́yìn tí bọ̀dá mi kú lọ kunlé. wọ́n gbọ́ ẹ máa bọ̀. wọ́n ní mọ́tò méjèèjì sọ wà bí ó ti gbé kúrò. gbogbo anything tó wà nínú ilé yẹn pátápátá àti ibi tó fi ṣojú bọ gangan wọ́n ti gbé gbogbo ẹ̀ kúrò. ojúbọ. bẹ́ẹ̀ ni. ok onífà ni onífà. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ń ṣe ọdún yẹn lọ́dọọdún káwọn ará olódò máa gbọ́ kò sẹ́ni tí ò wá àtàwọn agbègbè ọlọ́dẹ ló ń wá. ẹ ní pa màálù méjì. lọ́dọ̀ Alh Kudi. bẹ́ẹ̀ ni. gbogbo ọlọ́dẹ ló ń wá kò sí anybody tí ò mọ̀ nípa ń ṣe ọdún Ifá. nínú ìbọ̀dá yín wọ́n sì lè bọ̀dá mi ojúbọ wà ní ìbọ̀dá yín. kódà àwọn kọ́lé fún ni. wọ́n bí ajá ṣe anything bẹ́ẹ̀ ni. ok ẹ tẹ̀síwájú wọ́n ti kun léèrè gidi. wọ́n ti kun léèrè. bẹ́ẹ̀ wá kúrò bẹ́ẹ̀ kọ́. a padà sí station gbàtọ́ dé station táyé woman yẹn wá ní ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di Wednesday kí n padà wá sí station ni pé torí mi ní defendant ok so accused so n pé Alh Kudi òun ni complainant so kò wá sí nǹkan kan tí mo fẹ́ ṣe mọ́ kò sí agbára kankan fún mi mọ́ torí gbogbo látìgbà yẹn kò tiẹ̀ yé mi mọ́ ariwo mi ló kàn pa káàkiri kódà gbogbo àwọn tó rí ládùúgbò tó wá ó dìdí mú wọn dé ọ̀dọ̀ mi ni
ìtàmúwà. ọ̀dọ̀ yìí tí ò lè wá. ọ̀dọ̀ mi tí ó mọ̀ nígbà tẹ́gbọ̀n yín kú. ọ̀dọ̀ mi tí ó mọ̀ bẹ̀ báyìí. ìtàmúwà tó júwe fáwọn. ṣọ́ọ̀bù ìyàwó mi tí ó mọ̀ bẹ̀. gbogbo àwọn tó rí lọ dídí pè mí lọ pe nọ́mbà. àwọn yẹn ti ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ọmọ nàìjíríà àwọn rẹ́dì láti báàkì yín títí tá a fi dé túṣu ọ̀rọ̀ ìdésàlẹ̀ kòkò pé wọ́n pé bẹ́ẹ̀ náà ní nǹkan kan mọ́ àwọn ọmọ nàìjíríà àpò tiwa ọ̀gbẹ́ rallyland àádẹ́ túṣu ọ̀rọ̀ ìdésàlẹ̀ kòkò ayọ̀ mr tao ẹ̀yẹn dákẹ́ ìyá kí ni ẹ fẹ́ sọ ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. mo sọ pé kó má ṣe ọmọ mi léṣe kòkó kan ṣo náà nìkan ṣo tó kù rẹ̀. ẹyọ kan tó kù ní. ẹyọ kan tó kù rẹ̀ ó náwọn ọkùnrin obìnrin méjì. ọkùnrin kan tó kù ní. ọkùnrin kan tó kù rẹ̀ kan ṣo náà tí mo gbójúlé ló ti pa eléyìí dẹ́ ń tọ́jú mi tẹ́lẹ̀ ń gbaṣẹ́ wà lájà náà ló gbaṣẹ́ lọ́wọ́ pé ṣe ń gbọ́ ṣì ń tọ́jú ìyá ẹ̀ ló ṣì ń rí ṣùgbọ́n ìwọ wà lọ́wọ́ ẹ̀ ló ń tọ́jú ìyá bí iṣẹ́ ṣe bọ́ lọ́wọ́ ọmọ mi nìyẹn tí ò rí nǹkan kan ṣe mọ́ tó tún mú ìtò ìbàtúnṣe fún mi tó tún pa tó tún mú mi tó ta mí lọ́fàfà náà ló wà tí ń lè rìn látọdún kọkànlá yìí kán ṣàánú mi kọ́ ọmọ nàìjíríà gbá mi nù tí Kudi kó mi sí kó ṣàánú mi kó jọ kó ṣàánú mi mo fi àwọn ọmọ mi mo fi kọ́ ọlọ́run nǹkan kan mi. mr tayo ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún. ó ti tó ẹ má sunkún ẹ má sunkún. ṣé o tún fẹ́ dágbe sí mi lára ni. ẹ má sunkún. torí ọlọ́run ó ti tó. ẹ má sunkún ẹ má sunkún. àwọn èèyàn mà dájú o so kí wọ́n tún wá ti táwọn náà mọ́lé àbí. ó dẹ̀ ń lérí táwọn kiri ni ó náà wà rí ipò òun ṣe fún kó jọ kó má ṣe nǹkan kan fún kó má tún pa mí lọ́mọ kó náà mọ nàìjíríà gbà mí torí ọlọ́run kan gbà mí lẹ́lọ́wọ́ Kudi kó jọ. ó ti di ọ̀rọ̀ ọmọ nàìjíríà báyìí o ẹ bá ń kó fóònù ẹ ṣe ojú òpó lẹ̀ kọ́ ọmọ nàìjíríà ó dá sí ẹ ṣe ojú òpó lẹ̀ 07041001887 07041001887 07084680667 ẹ tẹ́ fẹ́ pè wá lẹ́yìn odi nàìjíríà +234 906 2010 887 +234 906 2010 887. ó ti tó mr tao ẹ má fọwọ́ gba kínní ẹ mọ́ ẹ sì má sunkún mọ́ ẹ jẹ́ kí a gba ìpè wọlé àwọn ọmọ nàìjíríà lọ́rọ̀ ó ti kàn wá èyí ọlọ́run ṣàánú wa o ọ̀rọ̀ obìnrin tọkọ rẹ̀ kú ọmọ 36 years tó kú àwọn ẹbí ọkọ ti wá bí wọ́n ní wọ́n ti pè wá wọ́n láwọn ń bọ̀ lọ́jọ́ monday tá a jọ sọ̀rọ̀ pé àwọn fẹ́ ká dá dúró bẹ́ẹ̀ náà lórí afẹ́fẹ́ á dúró dè wọ́n á retí wọn ẹ ṣeun. hello sir. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. yes sir. ẹ jọ Kọ́lá ló sọ̀rọ̀ láti Mọ́kọ́lá. yes sir. ẹ̀rí kéèsì yẹn mo fẹ́ yẹ kẹ́ ẹ gbé wá bá a ṣe tírìtì kéèsì Timothy ẹ gbé wá sórí Facebook gangan. kẹ́sì máa kẹ́sì ṣó gangan bẹ́ẹ̀ máa ń ṣe yẹn mo fẹ́ kẹ́ ẹ gbé wá bẹ́ẹ̀. because ó ti ṣó pé alájà yẹn fẹ́ wọ́n fẹ́ fi traditional way gbá àwọn ipò yẹn lọ dán lójú ni. ẹ jọ ẹ bá yẹ kí ìyá ìjọ aláàánú mẹ̀kúnnù ní ẹsẹ̀ yẹn máa ṣe. àwọn òfòkò tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe ló ti àwọn títí mo ti tó pa ọmọ bẹ́ẹ̀ náà lọ́mọ bẹ́ẹ̀ kẹ́ bá ló ti àwọn náà ẹ jọ. a máa ṣe gbìyànjú lórí ẹ ẹ ṣe gan ni ọlọ́run dẹ̀ bá a ṣe. sẹ́rí àwọn ọmọ nàìjíríà ti fún mi láti àmì ẹ̀tì yín o. hello ẹ káalẹ́ sà. yes sir. hello sir mr soj ẹ káalẹ́ sà. alájà tó pẹ̀lú bá ṣe bẹ̀ wọ́n tó kán wá wọ́n kọ̀ wọ́n wá. well in my own opinion alájà fẹ́ trend ni wọ́n dẹ̀ fẹ́ trend for the wrong reasons. so alájà ti dá àwọn yẹn jẹ́ ká bá wọn gbé and like the previous caller said adàfẹ́ ẹ máa open ètò fún alájà lórí Facebook lọ́tọ̀ ni o ẹ ṣe series fún alájà ẹ ṣe ti Timothy ni o because I think that is what she wants and tán bá ní nọ́mbà alájà náà fẹ́ wá lè bá wa ṣí ẹ̀ẹ́dẹ́ta kí wọn kọ́mọ̀ pa àwọn Nàìjíríà láìpẹ́. ẹ ṣeun
ó yá máa gbé. Hello. Hello sir, ẹ kó tó. Yes ma. Mo ní àmọ̀ tí ń pè tó ní òjò àbúrò lórúkọ mi. Yes ma. Mo ní ṣẹ́rí wọn olóyìnbó máa ń sọ̀rọ̀ kan pé prevention is better than cure. Ìgbà tí wọ́n ti ní sí access sí máa yẹn mọ́ náà bá ti pariwo síta. But Ọlọ́run á gbà fún wọn náà níbi tó dé dúró yìí mọ́ lágbára Ọlọ́run. Àmín. Ẹ ra ta. Ẹ ṣe púpọ̀ ma. Yes ma. Òótọ́ ni ìgbà tí padà rí báyìí. Hello, ẹ kálẹ́ sà. Ẹ káalẹ́ ma o. Ẹ kú ètò sà. Yes ma. Aláàjì Ọlọ́run ti ń fún yín tó láti jọ ẹ̀ Ọlọ́run á tó ilé náà fún wọn lágbára Ọlọ́run. Àmín. Wọ́n fẹ́ yàn wọ́n jẹ ni Ọlọ́run jẹ ní gbà fún wọn. Ọlọ́run á wọlá ọjọ́ orí ìyá yẹn bí àyẹ̀ ṣètò tó tún dà yá yẹn láàmú Ọlọ́run á bá wa pẹ̀tù sí ogun kan tó wà lẹ̀. Bẹ́ẹ̀ ti ṣe kéèsì Timothy tí ò bú yín lọ́wọ́ ẹja ṣe léyìn náà bẹ́ẹ̀ ẹ ṣí ẹ nọ́mbà wúmà yẹn ẹja kí wọn ẹja máa kí wọn láti lé kọ́ lè mọ̀ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ̀yìn ìyá yẹn la wà àwọn ò fẹ́ yàn jẹ́ aláàjì o Ọlọ́run ní dá yín láàmú ẹ ní rí wàhálà ìgbà kọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ tiyín náà wọn á máa rá láàánú ẹ jẹ́ àràn ìyá yìí lọ́wọ́ Ọlọ́run á bá wa ṣe. Àmín. Okay. Yé kọ́kọ́rọ́ aláàtẹ tòun tàtẹ ni. Tó bá ti yéégún ó ti yọrẹ. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhaji Ogboninun ní títí yín. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run ní títí yín. Àmín. Gbogbo tẹ̀ ń jà fún lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tó dáa níbi ìrọ̀rùn lẹ́ẹ̀tì gbà láṣẹ Ọlọ́run. Gbogbo ọmọ yín ò ní rárí wọn ní jìyà o. Àmín. Ọ̀rọ̀ ẹ ti di ti gbogbo ayé kì í sọ̀rọ̀ Nàìjíríà nìkan. Tó ti ń yé yín. Àjọ kẹsẹ̀ bọ̀ ṣòkòtò kan látàlájà. Ó ti dá báwọn. Pẹ̀lú àwọn abiyamọ. Ó ti dá báwọn. Àti tí ó bá jáde látàbí abiyamọ ló kù tó bá jáde lábẹ́ abiyamọ àwọn náà ti mọ̀. Lẹ́yìn kó tètè sọ̀rẹ́ńdà ó wá jẹ́wọ́ ara rẹ̀ tí ó bá sì fi jẹ́wọ́ ara rẹ̀ Ọlọ́run á jù lọ. Àmín. Wọlá ọláwàlá kwata. Ìlà bìlà. Yes. Lára kọ́kọ́rọ́ aláàtẹ. Hello. Ẹ káalẹ́ ma. Yes ma. Ọ̀rọ̀ alájà Kudi yìí ó lágbára o. Bẹ́ẹ̀ ni wọ́n kò ṣe é sọ látàárọ̀ náà ni. Ẹ jẹ́ ká ti ṣe bá ti ṣe títí mo sí. Láti fún wa ṣe àtẹ́kọ́bá wa náà ṣe. Àmín. Mo lè fi mọ́tòládé látàkẹ́ ẹ lé o. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun. Ọlọ́run fún ṣe o. Àmín. Hello. Báńgbé sókè. Hello. Ẹ ti wà ń bẹ̀ ó ti kọ́ ọtí. Hello. Sir. Ẹ káalẹ́ mà. Mo dúpẹ́ mo wọlé lónìí. Ẹ wọlé o. Wọ́n pọ̀ ọdún tí mo ti ń pe Alhaji Oríyọmí. Ẹ mọ̀ ní bọ́wọ́ ayé. Àmín. Ayé ò ní gbé yín pa. Àmín. Wọ́n nítorí gbogbo ìrànlọ́wọ́ ìṣẹ́gun tẹ̀ ń ṣe wọn ò ní ba fẹ́ yín jẹ́. Àmín. Ọmọ yín gangan ní fẹ́ yín ayé ò ní dá wọn nù mọ́ yín lọ́wọ́. Àmín. Orí olórí òsì ní dìde ogun sí yín. Àmín. Ẹ ràánú gbà o. Àmín. Amúdàlátù ló ń sọ̀rọ̀ látàmúlòkọ. Ẹ ṣé mo dúpẹ́ màmí. Ẹ ṣé. Obìnrin yẹn ẹ má fàyè gbà á. Ọ̀dà àyàn pa ọlọ́ọ̀dà sí wọ́n tún dìde ogun sáwọn ẹbí ẹ̀. Èèyàn wá ń ṣerú ẹ̀ kó sọ̀ sí ìdí mi. Nǹkan lọ́mọ bá ti wá jẹ́. Ṣé ọmọ wa rọjú ni tá à ń sọkún àsunrin nítorí ọmọ kọ́mọ ó lè dáa. Wọ́n sì ń pín ìyà jẹ wá sí ọ̀tọ̀. Ìyà tí ọ̀tọ̀ ò ní jẹ yín o. Àmín. Orí olórí ò ní dìde ogun sí yín o. Àmín. Ẹ ṣé mà. Hello. Wa alaikum salam. Ẹ bá ń gbé sókè. Wa alaikum salam. Hello alájà. Ẹ kú ètò. Yes ma. Hello, ẹ kú ètò sà. Yes ma. Ẹ jọ̀ọ́ màmá yẹn ni mo fẹ́ kí o Ọlọ́run á bá mi sùn wọn lójú lágbára Ọlọ́run. Àmín. Gbogbo ọmọ tó
lọ́wọ́ wọn wọn ní fojúsùn kankan fojúsùn fún wọn mọ́ lágbára àmín àmín àmín. aláàjì ẹ ti pẹ̀lẹ́ pẹ̀lú bismillah ọlọ́run á fún yín ṣe pẹ̀lú alihamudulilayi. àmín lágbára ọlọ́run. àmín. ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni wípé gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ pé kán gbé sórí Facebook tó a lè gbọ́ bí a ṣe gbọ́ ti Timothy. okay. and then ọ̀rọ̀ máa kan ó máa kan mẹkáníìkì tán sọ wípé ó mọ̀ nípa bí wọ́n ṣe gbóòkú lórí. of course. and then tó máa dùn má wà nínú ni wípé kán wó òkú yẹn kán jẹ́ kán ṣe autopsy kán mọ nǹkan tó wà ní sàárè. ṣe understand. bẹ́ẹ̀ni. èdè òní di ọmọ Nàìjíríà àṣeyanjú lọ́nà máa ṣe lè. àmín. ọ̀rọ̀ máa kan mechanic ó máa dẹ̀ kan hospital gbà kan náà gbé lọ sí UCH. ọ̀rọ̀ máa kan because I was always crying nígbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn pé báwo lèèyàn ṣe lè ṣe bẹ́ẹ̀ yẹn ni tó bá bímọ tiẹ̀ náà pẹ̀lú ìyá arúgbó yẹn and then bọ̀dá yẹn náà wọ́n ti tutù jù wọ́n ti jẹ́ kíkiní yẹn ṣe kíní kan tó pariwo síta. wọ́n ti dáadáa wọ́n ti dá ẹ̀gbọ́n wọn dá Kudi yẹn jù. wọ́n ti dáadáa júlẹ̀ ká fílẹ̀ kó má bọ̀ ìyá ní fi jẹ́ èèyàn bí pé ń bọ̀ báyà ojú rẹ̀ ó wálẹ̀ wọn mọ̀ pé yóò padà dà báyìí. ojú àwálẹ̀ wọn dẹ̀ mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá wọ́n fi máa yẹn sílẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run dọ́là àwọn abiyamọ ayé àti sọ̀run Ọlọ́run á jà fún wọn. àmín àmín. ẹ ṣé mo dúpẹ́ o. aláàjì Ọlọ́run á wá ran ẹ̀yin náà lọ́wọ́. àmín. ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn lágbára Ọlọ́run lórí ọ̀rọ̀ lọ́rọ̀ Ọlọ́run wọlá títóbi àlùkùránì. àmín Ọlọ́run àbáyín ṣe àmín yes ma. Ọlọ́run àwẹ̀ pẹ̀lú yín. àmín àmín o. iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tún bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tún bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run á jì ayé lọ́la. Alájà Kudi wọ́n lè máa pa wọ́dà. Alájà Kudi wọ́n ní ẹni tẹ̀ ń tapò sí. Alájà Kudi ẹ má bèṣù lọ́wọ́ ẹ̀ sí mi o. Alájà Kudi yóò bí yín léèrè pé kí ló dé ó sì yẹ kó yé yín dáadáa. Oríyọmí lèmi ń jẹ́ Hamzat ló kọ́ bàbá tó bí mi lọ́mọ. Ayajímọ́gìrì ajámọ́láyà bí àìlówó lọ́wọ́ asúni ṣe bí oko onú ẹni kè wọ̀lú baálẹ̀ ń ṣàyẹ̀wò. Gúdúgúdú ni ní abẹ̀yìn jákànjákàn à ń bá wí ó sì mí lọ. Alájà Kudi moríwé lọ́ọ̀yà rẹ o. Moríwé lọ́ọ̀yà rẹ tó fi ránṣẹ́ sórí Yọmí. Alájà Kudi ṣé tí lọ́ọ̀yà rẹ sọ pé o ti pa gbé kò sẹ́ni tí ó mú ọ sí àbí kí ni interpretation ìwé yẹn sà má. Alájà Kudi ẹni tó bá sọ fún ọ wípé ọjà yìí gbóná irọ́ wọn ń pa o. bí lọ́ọ̀yà ló ní ọmọ wọ́ọ̀rì ní báwọn kan náà advice ẹ kó má wọ́ọ̀rì lọ́ọ́ mọ́ wọ́ọ̀rì o. Alájà Kudi lọ́ọ́ mọ́ wọ́ọ̀rì báyìí o lọ́ọ́ mọ́ wọ́ọ̀rì o. Mr. Tao mama ẹ fọkàn balẹ̀ ǹjẹ́ wọ́n ní ẹ wá wọ́n ní kẹ́ wá Wednesday ọmọ Nàìjíríà wọ́n pè a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá náà lọ́lẹ́yẹlé fún bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ yẹn professionally. God bless you. Ọlọ́run ní fi yín lẹ̀ o. ẹlẹ́yẹlé ni ẹ ṣe dáadáa ẹ ṣe bíi pẹ́jẹ́ ìrọ̀nù nínú veins yín náà ayé yín ò ní bàjẹ́. gbogbo tó bá ń ṣe yín o. ẹ máa gbé bọ̀ Ọlọ́run bá yín ṣe. àwa ìkówó lọ lóru láìsọ èlé.